Àtúnkù lé o bẹ́ẹ̀ la ṣe ń kára lé ẹ̀rì wá là ń kérò ọ̀nà. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV káàkiri àgbáńlá ayé. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ òtítọ́, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo. Gbogbo ẹ̀yin tí ẹ dúró ti òtítọ́, gbogbo ẹ̀yin tí ẹ dúró ti ìran kóòtù jíire, gbogbo ẹ̀yin tí ẹ dúró ti ìran ọmọ Oòduà, gbogbo ẹ̀yin tí ẹ ní ká má jábọ́ lágbára Olódùmarè ẹ̀yin náà ò ní jábọ́ láṣẹ Ọlọ́run ọba. Báyé bá ń fà yín pé kẹ́ ẹ jábọ́, àwọn lẹ fi máa ṣe àtẹ̀gùn, àwọn lẹ fi máa ṣe ẹsẹ̀, tẹ́ máa fi ṣe ẹsẹ̀ ìfìdókè lágbára ọba tó láyé, lágbára Elédùà, lágbára ọba mi òkè, lágbára ọba tí ò pé méjì, lágbára ọba tó láṣẹ láyé àti lọ́run. Ọmọlúkà ni mò ń jẹ́ ẹkúlé lẹ́ẹ̀kan sí. Ẹ má jẹ́ fi àkókò ṣòfò, ẹ jẹ́ máa sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tí ẹ ti darapọ̀ mọ́ wa. Nǹkan àkọ́kọ́ tẹ́ gbọ́dọ̀ bá wa ṣe ni pé kẹ́ bá wa pín ètò yìí. Ẹ bá wa pín. Ẹ jẹ́ mẹ́ látòrí ẹ̀yin tẹ́ ẹ wò mí nínú TikTok. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀, ẹ bá mi share. Ẹ like ẹ tí mo bó ṣe ń lọ power tap, ẹ máa like ẹ continuously, gbogbo owó lọ́wọ́ yín kò dáǹkò fún ṣe lára ẹ ṣáà bá wa like ẹ, kò ní bàjẹ́ fún yín, kò ní bọ̀ fún yín lágbára Ìdùmarè. Ẹ̀yin tẹ́ ẹ wò wá nínú Facebook, ó ti yẹ kó yé yín. Ẹ bá wa share, ẹ bá wa like, ẹ jẹ́ kó rìn, ẹ jẹ́ kó lọ, ẹ jẹ́ kó débi tó yẹ kó dé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò mí nínú YouTube, ẹ̀yin màámi gbogbo, ẹ̀yin bàbá mi, ojú ò mà ní tì yín o, ayé ò ní béèrè pọ́lọ́run nídà, ẹ bá mi pín. Ìdí tí mo fi ń pariwo ó yé gbogbo yín, ó yé yín débi tí ó yẹ kó yé yín dé pé kí ni ọmọ Yorùbá ni mí, ilẹ̀ Yorùbá náà bí mi, níwọ̀ oòrùn Nàìjíríà, mo lè fọwọ́ sọ̀yà o. Credit to brother mi Àtàndá ọ̀rọ̀ Awikonko, ẹ̀gbọ́n mi pàtàkì, ògbóṣùbà fún yín sà. Ọmọ Yorùbá ni mí, Yorùbá nìran mi, àtọ̀tún àtòsì Yorùbá ni. Anyway, don't let me waste much of our time. Ẹ ṣáà ti bá mi pín ètò, ẹ kó rìn, ẹ jẹ́ kó lọ. Kí n tó wá wọnú kùnkùn ètò fún tòní, mo ti wò pé mi ò ní sọ eléyìí. Mo ti sọ pé mi ò ní ṣe, ìdí ni pé mo rí wípé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tọ́lọ́run ń lò fún wa, ọ̀pọ̀lọpọ̀ yín ló ti sún. Mi ò dẹ̀ lè blame yín. Ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ gbà, gbogbo yín ó ti sún yín, ó yé mi dáadáa. Ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́ mọ̀ ní pé kì í ṣe tèmi nìkan lè ṣe. Tó bá yẹ pé tèmi nìkan lè gbé ṣe ni, màá ṣe ju bẹ́ẹ̀ ṣe rán mi lọ. Torí ẹni tí wọ́n kọ́ tó túnra ẹ̀kọ́, tó gbẹ̀kọ́ tó túnra ẹ̀kọ́ ni mí. And aside of that, mo mọ rírì àti kókó pé kí ìran Yorùbá kó dúró láyé ọ̀tọ̀, mo mọ̀ ọ́. So ìyẹn máa jẹ́ kí n túbọ̀ mọ́ iṣẹ́ yẹn dáadáa. Ṣùgbọ́n kì í ṣe ohun tí èmi nìkan tí mo lè dá ṣe. Tí gbogbo yín bá fárígá tẹ́ ẹ̀ sọ pé ká gba nǹkan kan mọ́, mi ò lè bínú sí yín rárá, torí ẹ̀yin ló ń ṣe làálàá, ẹ̀ ń ṣe wàhálà kẹ́ ẹ tó rí nǹkan kó jọ. I will never blame any one of you. Ṣùgbọ́n eléyìí tí mo torí ẹ̀ wá ni pé àwọn kan wọ́n fi ìrẹsì kan ránṣẹ́ sí wa, wọ́n fi àpò ráìsì wọ́n fi ránṣẹ́ sí wa. Ẹnìkan sẹ́ndì àpò méjì sí mi, ẹnìkan náà ló ń fẹ́ sẹ́ndì owó bí wàá mọ̀, ọ̀dà ìgbé àwọn ní 50 àbí 60,000 kí bá òun fún àwọn èèyàn náà. Mo wá wò pé lóòótọ́ tá bá ní ká ṣe bẹ́ẹ̀, àáfà àwọn tá a fẹ́ fún náà wọ́n á dúpẹ́, wọ́n á gbàdúrà fẹ́yìn tẹ́ ẹ ṣe. Ṣùgbọ́n mo wá fẹ́ ìrànlọ́wọ́ gbogbo yín pátápátá, ẹ̀yin tí Ọlọ́run kẹ́, bẹ́ẹ̀ lè má mọ̀ àwọn èèyàn ń jìyà nílé. People were suffering. People were terribly facing a lot in Nigeria. Inú lè bí yẹn ní ẹ ṣe báwọn ló ń dìbò, ṣe báwọn ló ń support wọn, wọn ò ní agbára. Nigerian politicians ti gba gbogbo agbára ọwọ́ wọn. Ó dẹ̀ máa take wa ní a lot of effort, iṣẹ́ gidi
ká tó lè ṣí wọn létí, ká tó lè mọ̀ pé lóòótọ́ agbára wà lọ́wọ́ àwọn, wọn ò mọ̀. Ìyẹn mo ṣe ń bẹ̀ yín, a fẹ́ ra ráìsì mọ́ ráìsì yẹn, a sì fẹ́ rà tó bí àpò méjì ló wà lẹ́yìn, a sì fẹ́ tó bá ṣe é ṣe tá a bá rí tó àpò mẹ́wàá, á gé wẹ́wẹ́wẹ́wẹ́, bó jẹ́ 5 àpò kan, a lè pín àpò kan sọ́nà 5 ní ọ̀nà mẹ́wàá, that is 5 kg, a pín sí i. Tí màá ṣe fídíò tí gbogbo yìí máa rí ni ẹ mọ̀ mí, a pín sínú báàgì, a lè ṣe kí ni, a lè fún gbogbo àwọn tó yẹ ká fún pátápátá, a fún wọn, wọn á ṣàdúrà fún yín. Ìwọ tó bá jápò ráìsì kan lágbára ẹ gbé sẹ́ǹdì ẹ̀, tó bá jápò méjì, kì í ṣe pé ìsọ pé dandan kó fún mi lówó ẹ̀, sẹ́ǹdì ẹ̀ kó fi rán dráìvà rà, kó fi rán dráìvà, tàbí kó sọ pé Ọmọlúkà mo ti rà síbi báyìí, lọ gbé, à ń lọ àwọn ọ̀nà bá ṣe máa lọ gbé, à kó gbogbo ẹ̀ papọ̀, à wá pín. Kì í ṣe dandan kó rorò wà nínú ẹ̀já, ráìsì yẹn ti tọ́mọlúàbí. Owó tó wá wà lórí ẹ̀yẹn tẹ́ ẹ bẹ́ẹ̀ ní tọ́lọ́ bá tún kẹ́, ẹ fi nǹkan sí 50, 100, ẹ fi mọ́ tá a bá ṣàjọ, ẹ tá a bá fún ní 5 kg ráìsì, á fi 5,000 lé lórí fún ọdún. Ọkàn wọn á súre, ìṣẹ̀dá wọn á súre fún yín. Eléyìí ò ní ṣe pẹ̀lú pé wọ́n gba yín tàbí wọn ò gbà, nítorí yín máa rí ni. Mọ̀rọ́bà Bíbélì sọ pé tọ́wọ́ ẹ ọ̀tún bá ṣe, má jẹ́ kí tòsí kó mọ̀, but ìyẹn kọ́ ni, torí yẹn kọ́ ni mo ṣe ń sọ̀rọ̀. Eléyìí ọwọ́ ẹ ò sí lè mọ̀, tọ́wọ́ ẹ ọ̀tún bá ṣe, kò sí tó burú nínú ẹ̀, tó rà máa gbé live, á fún wọn, á tún bá wọn fi 5,000 lé lórí. At least tá a bá ṣe é pẹ̀lú gbogbo tí mo sọ yìí, wọn bá tẹ́ ẹ bá dájọ́ fún wa títí ọ̀sẹ̀ tó ń bọ̀, á ṣe é. Christmas ló ti wọlé yìí, títí next week a máa ṣe fún àwọn èèyàn tí wọn á dùn. Ilé ìtagbára tèmi náà pé bójá kò kan ni mo ní agbára àti lè fi sí, máa fi mọ́, kò sì tó burú mẹ́. Màámi tó ń wò mí, dádì mi, Ọlọ́run àtúbọ̀ máa gbọ́wọ́ yín sókè, kò sí tó kéré. Join ẹ bèrè, kẹ ní òkè, pa fún yín ní báàgì kan, pa fún yín ní báàgì méjì, kẹ jẹ́ ká rà, ká ṣe, ká fún àwọn èèyàn, ká fi ṣe sàrà fún wọn, kí ìṣẹ̀dá wọn, ọkàn wọn kó súre fún yín, káyìn náà lè máa bá àánú pàdé níbi tẹ́ ẹ wà bẹ́ẹ̀, kó títí nígbà tí a ṣe kí ni ká gba orílẹ̀-èdè wa. Ìyẹn mo ní kí n brief yín, ẹ jẹ́ kí n mọ orú ètò mi lọ fún tèmi. Gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ, àwọn tí mo torí wọn wá, àwọn ni gómìnà ilẹ̀ Yorùbá, àṣírí wọn ti tú, àṣírí yín ti tú, kò sí tó pamọ́. Ara àwọn tẹ́ ẹjọ́ ń ṣèṣèlú ló ń tú àṣírí yín síta, àṣírí yóò dẹ̀ ní bò láéláé gbogbo ẹ̀yin gómìnà. Mi ìwálé kankan sọ pẹ̀lú gómìnà àwọn ilẹ̀ Haúsá tàbí Nọ́ọ̀tì tàbí ilẹ̀ Ìgbò tàbí South, kò sí tó kàn mí pẹ̀lú wọn. Ṣé ẹlẹ́yìn gómìnà Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà, ìkà ní gbogbo yín, ìkà ní gbogbo yín pátápátá, torí yín mo ṣe wá lè ní ẹgbójú mi dáadáa, Ọmọlúkà ni mo jẹ́. In case tí gómìnà Ondo State tó bá lé mi, tí mo wá s'Òṣogbo, kí gómìnà Òṣogbo lè mọ̀ pé òun ṣe máa lé mi ni o, ẹgbójú mi dáadáa. Tí bá sá kúrò l'Óṣogbo tí mo lọ s'Ọ́yọ́, kí gómìnà Mákindé lè mọ̀ pé òun ṣe máa lo àdá tì mí láfi lé mi. Ẹ wò mí dáadáa, Ọmọlúkà ni mo jẹ́. Mo dẹ̀ ń jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pápátá nílé lóko níbikíbi yòówù tẹ́ ti wò mí, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé a kàn ń pariwo Nàìjíríà ni. Àwọn wo gan-an ní Nàìjíríà? Àwọn wo gan-an lọ̀tá? Àwọn wo gan-an ni wọ́n dìde ogun, tí wọ́n dìtẹ̀, tí wọ́n gbégbé kótó gbogbo ìgbèkùn tí ìran Yorùbá wà tá à ń pariwo? Àwọn wo gan-an lágbára wà lọ́wọ́ wọn tó lè gbà wá? Ṣùgbọ́n tí wọ́n mọ̀ kọ́, tí wọ́n ò fẹ́ ṣe kankan. Èmi máa ń jà, mo máa ń bínú, máa sọ pé lòó kí dẹ̀ ló fa ìjà mi. Káwọn North, àwọn Fúlàní, àwọn Haúsá tàbí àwọn ẹ̀yà bí kan bá máa sọ̀rọ̀, wọ́n ní Yorùbá ní ìṣòro Nàìjíríà. Ní tí wọ́n máa ń sọ nìyẹn, wọ́n ní Yorùbá ní ìṣòro Nàìjíríà. Adéwálé Yétúndé tàbí Adéwálé Venture, ó ní àwọn tí ò sí l'Ondo State nǹkan. Brọ́dà mi kò lè ní òun ṣe iṣu rárá. Ẹbí a lè fi kan ránṣẹ́ sí ẹ níbi tó bá wà.
ẹ ṣáà jẹ́ ká tiẹ̀ rí gbà náà, tá bá ti rí gbà àti ṣe òkèrè. Jésù Olúwa wa, àmín. Tí Ìgbò bá máa sọ̀rọ̀, a ní Yorùbá ní ìṣòro Nàìjíríà. Táwọn Haúsá tàbí Fúlàní tá bá fẹ́ sọ, wọ́n ní Yorùbá ní ìṣòro Nàìjíríà. Àwọn àdè bọ́ síta, a máa di fẹ́lẹ̀, a máa jà pé kò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àgbà. Ẹ jẹ́ ká sọjú abẹ́ ń kó, lẹ́tọ̀ sọjú abẹ́ ń kó. Ṣé ẹ rí Yorùbá lótìtọ́ àtòdodo? Àwọn olóṣèlú wa, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn gẹ́gẹ́ ní ọ̀pákùtẹ́lẹ̀ ìkà àtògùn tó jà wá. Náà mo wá wà lọ́dọ̀ àwọn gómìnà. Tí bá sọ pé àwọn gómìnà, mo sọ nípa àwọn tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́. Kì í ṣe pé ó yọ àwọn tó ti ṣe tẹ́lẹ̀, kò yọ wọ́n sẹ́yìn, ò tó ráwọn náà the same thing làwọn náà ń ṣe. Ó kàn wá ń wọ́ sí sí. Bí gómìnà mi bá ṣe ń take over ló ń wọ́ sí sí. Gbogbo ẹ̀yin tẹ́ ń kú mi káàkiri àgbáńlá ayé, àṣírí òtítọ́ tó wà nínú ìrìn àjò wa, àwọn tó fa ìfàsẹ́yìn bá Yorùbá, àwọn ni mò ń yan fún yín lédè tí mò ń bá fún yín, mi ní pẹ́ lórí ètò yìí. Náà ẹ jẹ́ kí n lọ straight sọ́dọ̀ àwọn gómìnà yìí. Ní ọdún, ká sọ pé bí ọdún díẹ̀ sẹ́yìn, àwọn gómìnà kan wà ń bẹ̀, ó ní réètì tí wọ́n fi gbowó. Kí ni ohun tí wọ́n gbé ṣe? Kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé láti rí i pé ìran Yorùbá ó bọ́ nínú ìgbèkùn? Wọn ò ṣe o. Wọ́n fi Yorùbá ń plé òṣèlú. Ìdí ni wípé kò tí ì sí ìgbà kankan tí gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ pátì kan ṣoṣo rí. Àfi 1999 tí wọ́n dìbò. Ọdún mẹ́rin àkọ́kọ́ yẹn, òun ni gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n jẹ́ AD governors, and that is Ondo State, Baba Adefarati, late. Ọ̀yọ́ State, Baba Bisi Akande. Ọ̀yọ́ State, Ọ̀ṣun State ni Bisi Akande. Ọ̀yọ́ State, Lamade Shina. Ogun State, Ọ̀ṣọ́bà. Èkó State, òun ni Bọ́lá Ahmed Tinubu. Èkìtì State, Adébáyọ̀. Gbogbo wọn yẹn pátápátá àárín ọdún mẹ́rin tá à ń sọ yìí, Ọbásanjọ́ mọ̀ fìyà jẹ wọn, kò sí owó òrìlísì owó fún wọn. Ìgbà yẹn là ń gbọ́ zero allocation. Kéèyàn ṣiṣẹ́ odidi ọdún kan, ó lè jẹ́ sálárì oṣù kan péré ni wọ́n rí san fún láàárín odidi ọdún. Gbogbo àwọn òṣìṣẹ́ òróró gbà, wọn ò rí nǹkan kan ṣe, wọn ò lè perform. Yàtọ̀ sí Èkó nìkan tó jẹ́ pé wọ́n rí internally generated revenue wọn tí wọ́n rí lò tó pọ̀ díẹ̀. Gbogbo àwọn other state pápátá oníkálukú kan ń rọ́ọ̀kú ni wọ́n tiraka ní. Ọbásanjọ́ fi ìyà jẹ wọ́n because of pé ó jó sí ìlú tí àwọn Fúlàní ń lù fún, ní táwọn Fúlàní sọ pé àwọn fẹ́ ni, ó dẹ̀ ń ṣe é, kò rí lè sanwó fún wọn tàbí kó fún wọn ní half allocation. Lẹ́yìn yẹn, nígbà kan máa wọlé ẹlẹ́ẹ̀kejì, gbogbo ẹ̀ scatter, oríṣiríṣi wá ṣẹlẹ̀, wọ́n take over gbogbo state, wọ́n change ẹ̀ sí PDP kó tó di pé Tinubu yarí mọ́ wọn lẹ́kọ̀ọ́ pé kò ní jọ. Lẹ́yìn yẹn wọ́n lọ court, wọ́n ṣẹ̀ wá gbà, àtìgbà yẹn ní gbogbo ilẹ̀ Yorùbá ti wá ń dàrú, tí wọn ò sí ní pátì kan, tí wọn ò gbọ́ra yé. Èkìtì lè jẹ́ PDP lọ́dún yìí, ọdún tó bá tẹ̀lé kí Ondo state kó jẹ́ APC. Wọ́n bẹ̀rẹ̀ sí ní change ẹ̀, àti lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí, Ọ̀ṣun state, Ọ̀yọ́ state, PDP ni wọ́n. Èkìtì, Ondo, Ògùn àti Èkó, àwọn yẹn jẹ́ APC. Ìgbà kan wà tó jẹ́ pé PDP ni ní Ọ̀yọ́ state, PDP ni ní Èkìtì, PDP náà ni ní Ọ̀ṣun. Wọ́n jọ ń dàrú ni síra. Kí ni mo fẹ́ mú jáde ni wípé àwọn tá à ń pè ní gómìnà wọ̀nyí, tí ẹ bá mọ̀ lẹ́ni ẹ lọ mọ̀ yìí pé àwọn gangan ní ìṣòro tá à ń kojú nílẹ̀ Yorùbá. Màá wá fún yín láwọn àpẹẹrẹ bíi mélòó kan tí
mo fẹ́ fi prove ẹ̀ fún yín báwo ni ìṣòro wa mo ń sọ mo repeat ẹ̀ anywhere tá a bá ti rí àwọn tó ń pè ní gómìnà yìí instead tá a fi máa pọ́n wọn lé tá a máa ṣe excellence ó yẹ ká máa lù wọ́n ní kíní tàbí ká lẹ̀ wọ́n lóko tàbí ká lẹ̀ pure water mọ́ wọn ká máa lù wọ́n anywhere ká lẹ̀ wọ́n ládùn ṣeré torí number one ìkà láyé àtọ̀run àwọn ni. ẹ jẹ́ kí n kọ́kọ́ yán gẹ́gẹ́ fún yín nípa owó tí wọ́n gbà lọ́wọ́lọ́wọ́ àwọn gómìnà tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo wọn náà ń gba bastard money tẹ́ bá mọ̀ kẹ́ lọ́mọ. dóò lójú wa compare tó nǹkan tá a ní owó tó kéré ni. ṣé mo rí pé ẹni tí ò bá rówó rí tí wọ́n wá jàjà rí owó tó lè fi ra mọ́tò alówó láre kí lówó tí mo dẹ̀ sọ ó lè jẹ́ bí bóyá 20 million lórí orí àwa ní this is money lọ́wọ́ kan 20 million yẹn wọ́n fi jẹ pẹpẹ súpù ní owó tẹ́nìkan pọ́nlé yẹn pé owó láre òun ni tẹ́mi gbìyànjú láti sọ tí n bá sọ pé owó gbà ni wọ́n gbà mo rí sọ torí pé kí ni ó kù bí ọ̀pá ìbọn ni ló fi yàtọ̀ sí táwọn tó wà bẹ̀ tẹ́lẹ̀ gbà tẹ́lẹ̀ rí nígbà tí fọ́mọ́ gọ́ọ̀nà wà ń bẹ̀ gbogbo owó tí wọ́n ń gbà ní Ondo àrígbà tó Ondo ṣe ti gba 6 billion àrígbà tó ń gba 5 billion nígbà t'Akérédolú dé changes díẹ̀díẹ̀ bá ó ń wọ bí 8 billion ó wọ bí 10 billion tí wọ́n ń gbà as allocation lóṣù ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí nígbà tí Tinubu ti dé táwọn tó ti ṣe many changes wọ́n rí ìgbà tí wọ́n ń gba 26 billion as allocation. Wọ́n gba 20 something to 30 ni wọ́n gba as allocation lóṣù kan. Tí wọ́n bá gba owó tó tó bẹ́ẹ̀, ibo ni owó yẹn wọlé sí? Kí ni wọ́n fi ń ṣe? Kí ló dé tí ò sí security? Kí ló dé tí yà ń di àwọn èèyàn? Kí ló dé tí ò ṣiṣẹ́ fáwọn ọmọ state kankan tí wọ́n bá jáde? Kí ló dé táwọn ògbó ní each Yorùbá state? Kí ló dé táwọn ògbó yìí pẹ̀lú ẹ̀bùn rabandẹ tọ́lọ́run fi jogún fún wọn? Kí ló dé tí gbogbo wọn tó bá kàwé tó? Kí ló dé tí wọ́n ń sá kúrò ní ilẹ̀ wọn tí wọ́n sá lọ sókè òkun láti lọ ṣiṣẹ́? Kàkà kí wọ́n dúró kí wọ́n lo ògbó àti ẹ̀bùn tọ́lọ́run fi fún wọn kó lò fún ilẹ̀ Yorùbá. Pé prógrámù yìí kí ló dé tí gbogbo wọn sá lọ sókè òkun káwọn òyìnbó wá ń lò wọ́n ní ìlú ẹrú ẹ̀bùn tó yẹ kán lò fún ilẹ̀ yìí kó fi grow gbogbo wọn sá lọ sókè òkun. Inú yín dùn ànímọ̀rọ̀ lóṣèlú tó kó àwọn ọmọ Nàìjíríà àwọn ọmọ constituency ọkọ wọn lọ sí abroad wọn tún celebrate yẹ pé o is the best ó kó àwọn èèyàn travel out. Ayé ẹ̀yin ló ń bàjẹ́ tẹ́ ẹ̀ mọ̀. Gbogbo gómìnà ni mo papọ̀ gbogbo gómìnà ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ wá fún yín láwọn àpẹẹrẹ díẹ̀ sí tẹ́ ẹ fi mọ̀ pé àwọn gangan ni wọ́n ń ba ilẹ̀ yìí jẹ́. Látọdún tó ti pẹ́ ni àwọn local government ti ń jà wípé ẹ jẹ́ káwọn dá dúró báwọn ṣe jẹ́ tẹ́lẹ̀ káwọn lè ráyè ṣiṣẹ́ torí pé local government ló súnmọ́ aráàlú jù kì í ṣe state kó o tó dé state wà kọ́kọ́ dé wọ́ọ̀dù ẹ láti wọ́ọ̀dù wá ṣẹ̀dé local government ló mọ gbogbo kọ̀rọ̀ kan dún ìlú. Nígbà tá a dé gẹ́gẹ́ tá a mọ̀ local government ló ń ṣe gbogbo ọ̀nà ìlú gbogbo street tó wà ní ìlú pátápátá local government ló ń ṣe ọ̀nà tó bá wá so ìlú ní méjì pọ̀ state government ló ń ṣe ọ̀nà tó bá so state méjì pọ̀ federal government ló ń ṣe. Ìdí nìyẹn tó fi jẹ́ pé kò sí local government tẹ́ ẹ máa délé ní ẹ lè rí local government yẹn lè rí any development bẹ́ẹ̀. Wọn ò lọ́nà wọn ò lómi wọn ò níná wọn ò ní kankan gbogbo local government
government wà padà ni mi ò sọ̀rọ̀ Ondo state nìkan ó kàn worst l'Ondo state ni gbogbo local government nílẹ̀ Yorùbá ni mo sọ torí àjọmọ gbogbo àwọn gómìnà yẹn ìpàdé tó ń jọ ṣe ní pé kò jọ àní jẹ́ kí local government gbọ́. Nígbà tí local government dúró mo rántí local government àgbé grader wọ́n á grade ọ̀nà wọ́n á ṣe gọ́tà kódà wọ́n á tún dá ọ̀dà ẹ̀mọ̀ onírú ọ̀dà kì í ṣe nylon tar tó máa ń dà sí onírú ọ̀dà tààrà wọ́n á dọ̀dà sílẹ̀ wọ́n á da òkúta tààrà lé lórí mọ́tò dẹ̀ ń gbà wọ́n dẹ̀ fi kílẹ̀kílẹ̀ wọ́n á fi kì í mọ́lẹ̀ mọ́tò ń gbà ó dẹ̀ ń wà òkè ó wà mọ́tò rébù fáwọn onímọ́tò kò bá mọ́tò jẹ́ bágbára local government ṣe gbé wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n á somi sí àwọn àdúgbò bóun tí ẹ lè somi ẹ̀rọ tá máa tàn sí gbogbo inú ilé but local government á lọ sádùúgbò wọ́n á gbẹ́ bọ́ọ̀wọ̀ ó lè jẹ́ sólà wọ́n á gbẹ́ tàbí eléyìí tó fọwọ́ pọ́ǹpù wọ́n á ṣe àwọn èèyàn ní access sómi. ṣùgbọ́n gbogbo bí wọ́n ṣe ja ìjà yẹn tó lókè àwọn gómìnà ilẹ̀ Yorùbá kò sí ẹyọ kan tó support pé kí local government dájú. àwọn ganan ló champion pé kò jọ pé kò sí tó jọ bẹ́ẹ̀ kí dẹ̀ nìdí owó tó ń dé látòkè fún local government adé sọ́wọ́ wọn wá gbà á wọn kò sàpò wọn á wá yọ nínú ẹ̀ pé ó yá local government á máa gbà fi sanwó àwọn wọ́kàsí ẹ̀ eléyìí tó kù kí wọn náà kò fi ṣaranide níbi tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ wá dé local government lẹ́ni ẹ lè rí anything tó ń function ní local kò sí local government tẹ́ ẹ délé ní ẹ lè rí kí kankan function ayé tẹ́lẹ̀ wọn ní council náà máa ń pè local government àwọn state governors ilẹ̀ Yorùbá wọ́n ti council gbogbo council pátápátá no local government is functioning. a ní local government tó jẹ́ pé allocation ẹ̀ lóṣù is 200 million 300 million 400 600 a ní local government tó ń gbà tó bẹ́ẹ̀ wọ́n á gba owó yẹn wọ́n á kó sápò imagine kí 300 million 400 kó wọ local government kán yọ owó civil servant kúrò eléyìí tó kù kò sí bọ́n ṣe fẹ́ kó jẹ chairman yẹn á sì fẹ́ sọ pé kí sáàrí nǹkan ṣe ìkéèsì tí EFCC bá tiẹ̀ mọ́ ọdẹ kan sáàrí pé mo ṣe nǹkan afátìtì a ṣe ọ̀nà níwọ̀n pátágbára ẹ̀ gbé kò sí local government délé ní ẹ̀ lè rí street kankan kó wà mọ́tò rẹ̀ kò ṣeé ṣe tẹ́ ẹ bá rí tán dọ̀dà síbẹ̀ láti ayé àgàgù nígbà tí local government ṣì ń gba owó wọn direct. ìdí mo fi sọ ilé ní pé lóòótọ́ abẹ́ Yorùbá nation ti wà mo ń ṣiṣẹ́ bọ̀ níbẹ̀ mo mọ̀rọ̀ bọ̀ ń bẹ̀ ṣùgbọ́n inú Nàìjíríà láti wà èyí tó lè jẹ́ kí ìyà yẹn kó lé kókókókó òun ní ọwọ́ táwọn gómìnà yẹn tó gbé sí ìran Yorùbá that is number 1 point yìí o kẹ́ ẹ máa kọ sílẹ̀ àwọn ni wọ́n dìde ogun tán ní kò sí tó jọ ni wọ́n ti ń ja ìjà yẹn ó ti pẹ́ Tinubu wá débẹ̀ Tinubu wá ní kò jọ pé òun máa approve ẹ̀ àwọn gómìnà ìkóra wọn jọ wọ́n lọ ṣèpàdé wọ́n lọ bá Tinubu pé kò jọ pé bọ̀dá Mr. Man yọ ọwọ́ ẹ kúrò lórí ọ̀rọ̀ local government abẹ́wà ló máa wà àwa láàmú gbowó wọn. Local government ló kọ́ ọjà táwọn èèyàn ti ń tajà tó ti ń ṣe local government wọn á kọ́ basic health center táwọn èèyàn ti lè lọ bímọ tàbí tára wọn ò bá yá ní ṣókí tó ń rọra lọbẹ̀ tí wọ́n á tọ́jú wọn local government ló ń kọ́ but láyé òde òní ẹtì ẹtù délé tó ti kọ́ tipẹ́tipẹ́ gbogbo ẹ̀ àti wó mo dé health center kan ògiri ẹ ti là wọ́n ṣe ṣẹnu rèé tó ti dẹnu kọlẹ̀ tó kù díẹ̀ gbogbo lé àwọn èèyàn lórí ẹ̀ẹ́dẹ̀ lè wọbẹ̀ kẹ́ ẹ rí ordinary paracetamol tẹ́ ẹ bá máa rí paracetamol ṣọ́ọ̀kì tá a bá fi ṣe bí bu paracetamol sínú kíní fún ẹ wà á máa wò tá a máa gbọ̀n nígbà tó fẹ́ lọ ro èlùbọ́ jẹ ní nígbà tó fẹ́ lọ ro èlùbọ́ tá a gbọ̀n yẹyẹyẹyẹ ẹnu kò mú kíní tó fi ń ṣẹ́ èlùbọ́ àṣẹ kó o fi ṣẹ́ kó o lọ ro jẹ ní. iṣẹ́ ọwọ́ àwọn gómìnà wọ́n sọ ilé yìí kẹ́ bá lè mọ̀ pé nígbà míì tá a bá ń bára àtàjà ẹ jẹ́ ká padà sínú ilé ká mọ̀ ìpáwọn ilé gan fúnra wọn gan ọ̀tá wa gidi ni wọ́n jẹ́. mo ti fún yín ní pọ́ìntì méjì bẹ́ẹ̀ yẹn lára ìwà táwọn gómìnà yẹn kú o. ìkẹ́ the same thing tá à ń sọ yìí àwọn house of assembly àwọn náà láwọn fẹ́ dá dúró pé
financial autonomy kan fáwọn àwọn gómìnà náà náà takò wọn ní kò jọ. Àwọn judiciary àwọn náà làwọn fẹ́ dá dúró, ìdí tó fi sọ pé àwọn fẹ́ dá dúró tẹ́ ẹ̀ bá mọ̀ jẹ́ yín fún yín. Ọ̀nà mẹ́ta ni ìjọba pín sí, ọ̀nà mẹ́ta. Ọ̀nà àkọ́kọ́ òun ni executive arm, ọ̀nà kejì òun ni legislative arm, ọ̀nà kẹta òun ni judiciary. Ọ̀nà tó jẹ́ executive yẹn ni wọ́n rí gẹ́gẹ́ bí adarí pátápátá tó ń mójútó gbogbo nǹkan. Ọ̀nà kejì tó ń pè ní legislative, àwọn yẹn ló ń ṣe òfin tí executive tó máa múlò. Gbogbo nǹkan tí executive bá fẹ́ ṣe, òfin tó máa fi ṣe àwọn executive legislative àwọn yẹn gangan ló máa ń ṣe òfin yẹn. Ìlọ́dẹ̀ tó wà fún ni pé tí executive tó bá ti fẹ́ ṣe ẹsẹ̀ gbé tó fẹ́ ṣì rìn, iṣẹ́ tí wọ́n ní láti gbé pé máa bọ̀ ọ̀gbẹ́ni o ti ṣì rìn o, ìrìn tó rí kò yẹ kó o rí o, kọ́dẹ̀ bá wí. Sometimes wọ́n lè petition ẹ̀, sometimes tó bá critical wọ́n lè suspend ẹ̀ tàbí kí impeach ẹ̀ either. Iṣẹ́ tí wọ́n nìyẹn láti kọ́ṣọ́ ẹni tó bá wà ní executive kó má bàa ṣe agbára lò. Now ẹ sọ fún mi, èmi jẹ́ gómìnà gẹ́gẹ́ bí executive head, èmi ni mo dẹ̀ máa fún ẹ lówó tó o fẹ́ ná, ìwọ tó lóò jẹ́ legislative, èmi ni mo fẹ́ fún ẹ lówó tí wàá ná, èmi ni mo fẹ́ sanwó sálárì ẹ, èmi ni mo ra mọ́tò gbé sí ẹ níbi tó o fẹ́ lò. No, ẹ sọ fún mi tí bá ṣe nǹkan burúkú, báwo ló ṣe fẹ́ lẹ́nu ọ̀rọ̀ àti sọ fún mi? Rísì tẹ́ṣe ní tí gbogbo ìlú ò function tí ò sí kan tó ń ṣiṣẹ́ Nàìjíríà kò lẹ́rí yìí o. Bó ṣe ṣiṣẹ́ ní state yẹn ló ṣiṣẹ́ ní federal o, but ti federal kọ́ ni mo ti ẹ̀ sọ mo sọ̀rọ̀ state. Nígbà tí àwọn legislative tí wọn ò ní financial autonomy tó jẹ́ pé gómìnà ló fún wọn ní nǹkan, gómìnà á jí 100 billion àrọ̀rà mú nínú ẹ̀. Nígbà táwọn legislative tí wọn ò bá níbi tó ti fẹ́ rówó, gómìnà àrọ̀rà mú nínú ẹ̀ ara mọ́tò títú àpèlé wọn lọ́wọ́, àrọ̀rà fẹ́ mílòkù díẹ̀díẹ̀, dọ́là bóyá wá $100,000 bí $50,000 àìmílòkù ẹ̀ àpèlé wọn lọ́wọ́, àwa fún wọn ní mọ́tò kankan tó gbẹ àfilé lórí. Àwọn yẹn náà wá gbà á, wọn ò wá nílé challenge gómìnà tí gómìnà bá ṣe tí ò dáa, tí gómìnà bá ń kówó jẹ lọ́nà tí ò tọ́, wọn ò nílé sọ̀rọ̀ torí pé kí ni àwọn náà fẹ́ wọ́n fẹ́ náwó, gómìnà dẹ̀ ti sẹ́ẹ̀tì wọn, ọ̀rọ̀ ògbẹ́nu wọn mọ́. Ara àwọn ibi tí wàhálà tó ti ń wáyé tẹ́ẹ̀mọ́ ni mo sọ fún yìí. The same thing, ọ̀nà kẹta yẹn òun ni judiciary. Ẹ wá imagine kí àwọn legislative yẹn kọ́ máa dúró de gómìnà kan tó náwó, kó jẹ́ pé direct bó wọ́n ṣe ń wá látòkè yẹn ọwọ́ wọn ló dé sí, tí ò sí pé wọ́n fẹ́ dúró de gómìnà. Sọ fún mi bí wọn ò ṣe ní lẹ́nu ọ̀rọ̀ tí gómìnà bá fẹ́ kọjá yìí ẹ̀, bí wọn ò ṣe ní kọ́sọ̀ ẹ̀. Torí wọ́n sọ fún pé Mr. Gómìnà ò bọ́ wa, owó ti wá fúnra wa là ń pa, so wa sí lábẹ́ ẹ̀. We are here to provide law to guide you láti lè govern state. Tó bá fẹ́ kọjá ẹ̀ wọ́n sọ fún pé Mr. Man ṣọ́ra ẹ̀, tó bá kọjá yẹn jù á fún ẹ nìkan tó yẹ ká fún ẹ o. Ṣùgbọ́n pàtó bá jóun ló ń bọ́ wọn, báwo ló ṣe fẹ́ lẹ́nu ọ̀rọ̀? Kò lè lẹ́nu ọ̀rọ̀. Ìyẹn èyí tó ṣe kẹta ẹ̀ òun ni àwọn judiciary. Kí ni iṣẹ́ ti judiciary? Òun ni pé àwọn ló wà nídìí láti mú òfin ṣẹ. Láti mú kí ni o? Láti mú òfin ṣẹ. Àwọn ló ń dá ẹjọ́. The only person tí òfin sọ yí pé ẹ lè gbé tó bá tiẹ̀ wà lórí oyè òun ni gómìnà àti president. Àwọn nìkan ni wọ́n ní autonomy. Ara àwọn ibi tí òfin Nàìjíríà tó ti forí gbági nìyẹn wọn. Àwọn náà ní autonomy àbí báwọn ṣe immunity rádà. Àwọn náà ní immunity tí ọlọ́pàá ò lè gbé tàbí tí sọ́jà ò lè gbé tó bá wà lórí oyè. Yes, ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá débi ẹjọ́, wọn ò sọ pé wọn ò lè ṣẹjọ́, wọn ò lè arrest wọn ni wọ́n sọ, wọn ò dẹ̀ lè ṣẹ̀wọ̀n. Ṣùgbọ́n tí wọ́n bá parí ìjọba wọn tó kúrò níbẹ̀, wọ́n lè gbé wọn lọ sí court, kán dẹ̀ ṣẹjọ́ wọn, kán dẹ̀ lọ sọ́gbà ẹ̀wọ̀n.
tàbí tó bá wà lórí oyè wọ́n lè jẹ́jọ́ bóyá wọ́n wọlé lọ́nà àìtọ́, wọ́n dìbò, ìbò yẹn wọ́n yí, wọ́n lè gbé wọn lọ kóòtù kan ti ẹjọ́ ẹ̀. Náà ẹ sọ fún mi, gómìnà fúnra ẹ̀ ló máa yan adájọ́ tó máa jẹ́ adájọ́ lórí ẹni tó fẹ́ ṣe kéèsì. Gómìnà láyé chief justice, gómìnà ló ń sanwó fún chief justice, gómìnà ló ń sanwó fún gbogbo justice pàápàá, gómìnà ló ń sanwó fún gbogbo judges, gbogbo magistrate, gbogbo àwọn tó lè dìde láti kọ́ṣọ́ gómìnà láti sọ fún pé nọ́ọ̀nù bọ́ọ̀bù òbí ṣe sọ rèé, gbogbo wọn pátápátá ló ń sanwó wọn. As a matter of fact, àkùnrin adájọ́ tó yẹ kó ṣe òtítọ́, gómìnà ló máa fún nílé, òun lágbé mọ́tò tuntun sí nídìí ká tó fowó tẹ̀ ẹ́ pé gbàá máa jayé ọba lọ, ìtì bá fẹ́ ni kò ṣẹjọ́ lé lórí. Náà mo béèrè lọ́wọ́ yẹn tẹ̀ ń wò mí, báwo lẹ ṣe expect irú adájọ́ yẹn kó dá ẹjọ́ òtítọ́ fún gómìnà yẹn tí gómìnà yẹn bá ṣẹ̀? Báwo lẹ ṣe expect kó dá ẹjọ́ òtítọ́? Kò lè dá ẹjọ́ òtítọ́ torí gómìnà ló ń bọ̀, gómìnà ló ń sanwó ẹ̀. Dá gómìnà ó lè decide pé òun ò ní fún ẹ lówó, ó lè sọ pé dídí oṣù mẹ́fà òun ò ní san sálárì ẹ̀, á dẹ̀ fi bí pa kò sí kan tá a ṣẹlẹ̀, kò sẹ́ni tó lè mú, òfin sọ pé ẹ lè mú. That is Nigerian constitution. He has immunity. Ìbá sọ pé gbogbo yìí ọdún mẹ́fà tóun fẹ́ lò yìí, ọdún mẹ́rin tóun fẹ́ lò yìí o, òun ò ní san jẹ́ kọ́bọ̀ fún yín, kò sí tẹ́fẹ́ fi ṣe alọ́dún mẹ́rin àpé á lọ. Kí ni mo fẹ́ mú jáde? Nígbà tádájọ́ bá wà tó rí òtítọ́, ṣùgbọ́n ó bímọ sílé o tó fẹ́ tọ́ o, ó níyàwó, ó níyá, ó ní bàbá, tàbó lẹ́gbọ́n, ó lábúrò, ó láwọn tó fẹ́ ràn lọ́wọ́ o. Gẹ́gẹ́ bí adájọ́ òun náà fẹ́ ṣe gbẹgbẹlúkẹ́, ó fẹ́ jẹ́yàn, ó fẹ́ kọ́lé tó dáa, ó fẹ́ ṣe nǹkan tó dáa, tó níyì. Kò ní fẹ́ kọ̀ sí gómìnà lẹ́nu. Àṣẹ tí gómìnà bá pa fún ló máa tẹ̀lé. Sẹ́yìn fún ara ìdírí kan tí ò jẹ́ kí ilẹ̀ Yorùbá rójú tí ò fi ráyè. Tí nǹkan fi lé kókókókókó. Àwọn yẹn náà pariwo pé ẹ fún wa ní freedom, ẹ fún wa ní financial autonomy, káwa fúnra wa kó wa máa dé direct látò ká má sí lábẹ́ gómìnà gangan. Àwọn gómìnà Yorùbá yìí náà kóra wọn jọ tó ṣèpàdé tán ní kò sí tó jọ. Wọ́n làwọn ò lè gbà pé àti judiciary o, àti legislative o, àti local government o, àbí àwọn orí gbogbo wọn máa wà, ọwọ́ ọmọ lówó wọn máa dé sí, èyí tó bá wù wá la máa fún wọn. Tẹ́ ẹ̀ bá gbàgbé news kan jáde láìpẹ́ yìí, wọ́n mú chairman local government kígbe síta pé àwọn òrówó pé gbogbo owó tó ní ọwọ́ gómìnà ló dé sí àwọn òrówó fi ṣe kankan o, pé ẹnu lásán làwọn fi jẹ chairman. Kí ló ṣẹlẹ̀ sí chairman yẹn? Wọ́n yọ sọnù, wọ́n yọ within 48 hours. Àwọn tó tún jẹ́ kánsẹ́lọ̀, àwọn yẹn ni wọ́n tún kó mọ́ra, wọn lọ́ra pín ṣéǹjì lé wọn lọ́wọ́, ìwọ gba 3 million, ìwọ gba 2 million, ìwọ gba 2 million, ìwọ gba 1 pín lé wọn lọ́wọ́. Ó yá ẹ lọ fi kí kẹ́ẹ̀fì na idiot yẹn jáde kúrò lọ́fíìsì. A máa fún ìwọ la máa fi ṣe chairman yẹn. Wọ́n lù ú, wọ́n lé kúrò nínú ọ́fíìsì, wọ́n dẹ̀ bí kẹ́ lóbi wọn fi ṣe chairman torí kó sọ̀rọ̀ jáde. That is the power, misuse of power táwọn gómìnà Yorùbá yìí tí wọ́n lò. Mo ti fẹ́ rán lọ. Now ẹ wá imagine kí gbogbo àwọn tá à ń sọ yìí kí wọ́n dá dúró. Tádájọ́ bá rí òtítọ́ tó dẹ̀ wish tó ní conscience tó fẹ́ ṣe òtítọ́ lórí ẹjọ́ tó dẹ̀ tẹ̀lé òfin ní tó wà nínú ìwé òfin yẹn tó tẹ̀lé. Tó bá fẹ́ ṣẹjọ́ tí gómìnà wa bá pé ọ̀gbẹ́ni má ṣẹjọ́ ìbílẹ̀ báyìí ni kò ṣe bá wa gbé o. A sọ fún gómìnà pé Mr. Man kí ló ṣẹlẹ̀? O lè kọ́ mi níṣẹ́ mi, ní tí mo bá fẹ́ ṣe ni màá ṣe. Torí pé kí ni gómìnà nílẹ̀ alẹ́ mọ́ pé mi ní sanwó ẹ̀. Gómìnà mo rántí ìgbà tán lọ fẹ́ pín mọ́tò fáwọn, wọ́n fẹ́ pín mọ́tò fún gbogbo àwọn adájọ́ l'Ondo State nígbà yẹn, àwọn judges wọn náà fẹ́ fún wọn ní mọ́tò. Wọ́n ní gómìnà tó wà bẹ́ẹ̀ gbà yẹn, wọ́n lọ wá lọ ra mọ́tò pẹlẹbẹ kéékèèké kan,
ó wá lọ ra wá fún wọn, gbogbo wọn wá rí jẹ́jẹ́ pé kí làwọn fẹ́ fi eléyìí ṣe pé pẹ̀lú status àwọn káwọn máa lo káà kékeré yìí pé mọ́tò tó yẹ kán gbé pẹ̀lú mọ́tò fáwọn káwọn ọmọọṣẹ́ wọn máa rí lò, wọ́n rí jẹ́jẹ́ ẹ̀ at the end of the day wọ́n lọ ra jíìpù fún wọn. Kí ló fà á? Ẹni tó ra jíìpù fún wọn yẹn tó bá pàṣẹ fún wọn pé báyìí ni mo ṣe fẹ́ kẹ́ ṣe, ẹ sọ fún mi báwo náà ṣe ní ṣe. Pẹ̀lú ìgbà tó jẹ́ pé wọn ò tọrọ jíìpù lọ́wọ́ gọ́ọ̀nà, wọn ò béèrè anything, tó jẹ́ pé owó yẹn dé wọ́n dẹ̀ rí lò. Ẹ compare méjèèjì. Parí ẹ̀ níbi tí àwọn gọ́ọ̀nà tó ti ya ìka, òṣòro ẹ̀dá, ó lọ́rọ̀ security. Òfin sọ wípé àwọn ni chief security state. Every governor is the chief security of his state. Kò sí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá tí wọ́n rí nǹkan tó ń ṣẹlẹ̀. Nígbà tí Akérédolú wà láyé, wọ́n dá Àmọ̀tẹ́kùn sílẹ̀. Àmọ̀tẹ́kùn yẹn níbi tí Yorùbá, ibi tí wọ́n ṣòro dé, wọ́n tún ṣe òṣèlú dé díẹ̀. Kì í ṣe gbogbo state ilẹ̀ Yorùbá ló ṣe Àmọ̀tẹ́kùn. Èkó ò ṣe, Ògùn state ò ṣe, Ọ̀yọ́, Ọ̀ṣun, Oǹdó àti Èkìtì àwọn ni wọ́n gbà tí wọ́n ṣe. Ó dẹ̀ lójú gan láwọn ibi tán ti ṣe yẹn, ó ní bọ́n ṣe gbẹ gan, wọn ò taratara fi ara sí, wọ́n ṣe in a fake way débi pé wọ́n fi ilẹ̀ fún Oǹdó state. Àmọ̀tẹ́kùn yẹn dà lẹ́nu l'Èkìtì state, Àmọ̀tẹ́kùn dà. Báwo ló ṣe ń fọ́nṣọ̀ sí? Wọ́n dẹ̀ fi ajáraàlú, wọ́n pa mẹ̀kúnnù, wọ́n jí àwọn èèyàn gbé lọ́tún lọ́sì lójoojúmọ́ ayé. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. It is constitutional fún gómìnà state kankan láti wá means láti protect and defend his state. Iṣẹ́ ọwọ́ wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ ẹ̀. Wọ́n ní àṣẹ àti kó àwọn èèyàn jọ, wọ́n ní àṣẹ àti ra nǹkan ìjà fún wọn láti protect ìlú state wọn. They has the power to do that constitutionally. Ṣùgbọ́n how many governor ilẹ̀ Yorùbá ló ṣerú ẹ̀? How many governor ilẹ̀ Yorùbá ni wọ́n forí korí láti make sure yìí pé wọ́n gbógun ti ìwà ìbàjẹ́ àti gbogbo ìjínigbé lọ́tún lósì tá à ń pariwo yìí? How many Yorùbá governors ni wọ́n ṣe? Nígbà tí Akérédolú wà láyé, mo máa tẹnu mọ́, Ọlọ́run tó mú Akérédolú lọ ó yẹ, ṣùgbọ́n èmi àṣepẹ́sìn ikú Akérédolú ò wù mí rárá, ó dùn mí kan egun. Nígbà tí Akérédolú wà láyé, Akérédolú pàṣẹ, ó ní kò sí Fúlàní tó gbọ́dọ̀ rí gbèrègbèrè ní stéètì mọ́. Tẹ bá fẹ́ jókòó sínú gbóyún ẹwà ń bẹ. Ó tiẹ̀ tún pàṣẹ ga àti inú gbọ́ àti gbọ́rọ́ pọ̀ òun fẹ́ rí wọn ni. Wọ́n dìde ogun kéèsì ẹ̀ tó wà ní kóòtù, a máa gbà lọ́wọ́ ẹ̀ torí àwọn alágbára tó wà lókè. Akérédolú sọ from reliable source ni mo ti gbọ́. Wọ́n l'Akérédolú sọ fún ẹgbẹ́ tẹ́ ẹ bá fẹ́ gba gómìnà yìí ẹ gbà á. Fúlàní ò lè máa tẹ ilẹ̀ báṣubàṣu ní stéètì bí sẹ́ẹ̀. To the glory of God, ó win the case. Nígbà tó dé win the case yẹn, ọ̀dà tó fi sílẹ̀ wọ́n ń tẹ̀lé. Ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni wípé Akérédolú wà ní kò ní good health, kò ráyè supervise tó gbé kalẹ̀. Inú ìgbèkùn àìsàn ló wà títí tọ́lọ́jọ́ fi dé. Ìgbésẹ̀ Akérédolú gbé yẹn, gómìnà wà l'Èkìtì kò gbèrú ẹ̀ o. Gómìnà ọmọ Yorùbá wà l'Ọ̀ṣun state kò gbèrú ẹ̀ o. Ọmọ Yorùbá ní gómìnà l'Ọ̀yọ́ kò gbèrú ìgbésẹ̀ yẹn o. Ọmọ Yorùbá ní gómìnà l'Ògùn, àwọn òtí ẹ̀sà Àmọ̀tẹ́kùn tiwọn, àwọn náà máa ń tán ṣe àtìkó. Kẹ́ ẹ máa wo bí tí Yorùbá tàfi dìde ogun síra wa, tàfi mọ̀ọ́mọ̀ fìyà ń jẹ ọmọ ìran Yorùbá. Wọn ò gbé ìgbésẹ̀ kankan. Now
lórí insecurity ètò ààbò yìí ààrẹ Gani Adams ààrẹ ọ̀nà kankan fún gbogbo ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn yòó ní ò láìkì Gani Adams èmi láìkí ọ kì í ṣe mi ò sí lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n mo láìkí ẹ torí pé ìdí tí mo fi láìkí ẹ ni pé èmi dúró ti òtítọ́ mo dẹ̀ rí àwọn ìgbésẹ̀ tó ń gbé ìbáàjẹpẹ́ ẹnu lásán ló fi ń gbé ó sáà ń dánú yẹn ó dẹ̀ ń gbé kí ni ìgbésẹ̀ tí Gani Adams ń gbé Gani Adams ti pariwo síta ó ti kọ lẹ́tà tó ti pariwo fáwọn gómìnà wọ̀nyí pé àwọn nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá àwọn ISWAP tó wọlé Yorùbá Gani Adams ti sọ̀rọ̀ yóò ti pariwo as far back as 2021 mo wo fídíò pé àwọn nǹkan báyìí ṣẹlẹ̀ o information tó wọ́n mú dání ó sọ pé àwọn pípọ̀ máa wọlé o Gani Adams sọ ẹ jẹ́ ká sọ òótọ́ síbi tó tọ́ wà ó dẹ̀ mẹ́sẹ̀jì gbogbo ẹ̀yin governors àwọn gómìnà kan wọn ò ṣẹ́ni ti lè lórí o bóyá inú Gani Adams ló ń bí wọn wàhálà wọn nìyẹn kò kàn yé àwọn náà jọ ń ṣòṣèlú àwọn náà mọ bọ́ ti ṣùgbọ́n èmi kàn fẹ́ kẹ́ mọ̀ ní pé ẹni tó bá mojú ògùn ló ń pa bìnírè ó mojú ẹ̀ ó lọ́mọ ogun ó pariwo fẹ́yìn governors ẹ̀ lè forí kórí kẹ́ fi mọ̀ ṣọ̀kan kẹ́ kẹ́ni tó bá mọṣẹ́ yẹn kó ṣe torí pé kí ni ó láǹfààní tẹ̀ ń jẹ nínú àìnísinmi ọmọ Yorùbá ó ní àwọn tẹ̀ ń jẹ bẹ́ẹ̀ tó dẹ̀ máa hun gbogbo yáhùn yín. Now, thank you, my prince. God bless you. Thank you for the cap. Ẹ ṣé gan. Sunday ọmọdé yẹn mọ Ìgbòho ṣá owó bàbá dábì ẹ̀yàn tèmi gangan pàdé tèmi bàbá tèmi ọ̀rẹ́ tèmi olùgbèjà ọmọ Yorùbá ó tún rí gbogbo tó ń ṣẹlẹ̀ yóò jáde ó kígbe síta ó sọ̀rọ̀ ó ní Yorùbá wàhálà bọ̀ ó fi tara sọ̀rọ̀ ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá lẹ lọ ṣe pàdé abẹ́ Yorùbá àmọ́ ní àmọ́ ẹ̀yin lẹ lọ ṣe pàdé pẹ̀lú Tinubu ní àlẹ́kọ̀ọ́ ẹ̀yin lẹ ṣe pàdé tí ẹ fi conclude pé bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe rèé and you succeeded ẹ̀dẹ̀ ṣe ẹgbógun tọmọ lọ́mọ wọ́n wá àtàkì inú ilé ẹ̀ wọ́n pààyàn síbẹ̀ wọ́n tún lé lọ́bẹ̀nẹ̀ wọ́n tún mú níbẹ̀ ó tún ṣẹ̀wọ̀n odidi ọdún kan ó lé tàbọ̀dún méjì gan pàápàá nígbà tó tún jàjà tú sílẹ̀ ó tún bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo yóò tún bẹ̀ yí pé mo tó jà yìí jà ẹ kò fi iṣẹ́ yìí lé mi lọ́wọ́ mo ti lọ́mọ ogun màá lé Fúlàní kúrò nínú igbó àwọn herdsmen ló pé o because abáwíjà ìwí ẹ gbogbo Fúlàní kọ́ ló bú ó ní màá lé wọn kúrò nínú igbó káwọn àgbẹ̀ wa lè ní ìsinmi ọkàn kí lẹ́yìn gómìnà ṣe sí títí dọ̀la kò sí gómìnà ilẹ̀ Yorùbá kan tó sọ ẹni tì nípa ẹ̀ kò sí gómìnà ilẹ̀ Yorùbá kan tó sọ̀rọ̀ tó tiẹ̀ mẹ́sàn orúkọ Sunday Igboho ìwà ìka inú nítorí tẹ́ ẹ fẹ́ jẹ nínú wọn Nàìjíríà tẹ́ ẹ lé torí ìjẹkújẹ jẹ́ ń jẹ orí mi dẹ̀ gbóná àwọn ọmọ yẹn wá ní gbogbo wọn wá kó wọn máa ṣe gàntú ẹjọ tí bá ṣe mistake pàdé ọmọ gómìnà kankan tó bá ta omi sí mi mo lè fi bínú kó ta omi sí mi kí n wá kó dógó nílárí kí n wọ ọmọ lórí kí n lù pa torí inú bí èmi lọ́tọ̀ tọ́wọ́ mi bá ka máa lù pa tí o bá ṣe security ẹ ẹ wà láwọn ọmọ wọn tàbí girlfriend ọmọ wọn wọn wá jáde wọn máa náwó yàrá yòlò inú wọn ló irú àwọn ọmọ yẹn ló ń fi 50 million naira tó fi ń jẹ pílẹ̀tì pẹpẹ súpù kan bóyá ọ̀run ni wọ́n ti lọ kó kíní ní ìgbàgí náà fi ṣe pẹpẹ súpù bóyá ọ̀run náà ti kó wá kò yé wa wọ́n máa ra pílẹ̀tì pẹpẹ súpù ní 50 million wọ́n máa gbé pósí wá fún wọn wọ́n ní pósí yẹn wọ́n ní ọtí náà kó sínú ẹ̀ wọ́n dé club wọn máa náwó ìwọ tó ò dẹ̀ mọ̀ bó ṣe ń lọ wà wá máa sunkún pé kí ni lágbájá fi sórí tí wọn ò fi sórí bàbá ńlá irọ́ ni owó ìran èdè ìran ẹ̀ ni wọ́n ná látọwọ́ bàbá wọn gómìnà bàbá wọn sẹ́nétọ̀ bàbá wọn mínísítà
mo ń sọ eléyìí fún yín kẹ́ ẹ bá lè mọ ìwà ibi àti ìkà tó wà lọ́wọ́ àwọn tẹ́ ẹ pè ní gómìnà yẹn. ẹni gómìnà tẹ́ ẹ bá rí pé ó ṣe ọ̀nà kan ní stéètì inú yín dùn ẹ ló ṣọ̀nà bá ńlá irọ́ ni. kò sí gómìnà tó lè fọwọ́ sọ̀yà tó lè fi ní òtítọ́ àti òdodo kó búra ipe nínú owó tó dé sí state lẹ́yìn tóun bá san sálárì tóun ṣe àwọn nǹkan míì tán ipe òun fi òtítọ́ inú òun fi ṣe iná owó yẹn. gómìnà míì gba 13 billion tó bá gba 13 billion yẹn gbogbo sálárì tó fẹ́ san lè mọ́ ju 5 billion tó bá san 5 billion naira sálárì 25 billion tó kù gbogbo tó máa fi ṣọ̀nà ó lè má tó 5 billion gbogbo tó máa ná nínú ẹ̀ lè má tó 10 billion eléyìí tó kù àkóṣàpò arọra gbọn fẹrẹfẹrẹfẹrẹ agbọn sọ́wọ́ àwọn kọmíṣánná agbọn sọ́wọ́ àwọn ssc ẹgbà ilé ẹ lọ pín jẹ afọ àwọn pátì afọ wọn ní tí wọn gbọlé wọn lọ́wọ́ wẹrẹwẹrẹ akólé tó kù sàpò akó lọ sí Spain akó lọ Dubai níbi tó ti ń kọ́ hòtẹ́ẹ̀lì akó lọ sí Saudi akó lọ sí Qatar akó lọ sí Yemen níbi tó ti ń kọ́ school tó ti ń kọ́ hòtẹ́ẹ̀lì tó fi develop country tí wọn níbẹ̀ ilẹ̀ Yorùbá dẹ̀ wà bí ìyá dẹ̀ jẹ mẹ̀kúnnù ìyá jẹ everybody àwọn ọmọ tí yín graduate wọn ò ríṣẹ́ ṣe ẹ̀yin kó owó tó tọ́ sára lù ẹ kó lọ sí country míì ẹ lọ fi kọ́ hospital síbẹ̀ ẹ lọ fi kọ́ gbogbo ẹ̀ ẹ̀yin wá lọ́lọ́run ò ní bí yín ó kẹ̀kẹ́ bí sùúrù Ọlọ́run gan pọ̀ jù ní Ọlọ́run sùúrù ẹ̀ pọ̀ jù àwọn ọmọ onísọ̀kalẹ̀ bó wá bó wọn ní àwa wọ̀nyí ni kò fún wa ní techniques fún wa lọ́gbọ́n fún wa lọ́pọlọ fún wa ní agbára ró wa ní agbára ká lè jìjà yìí tí bá jáde sí gbogbo fẹ́ kojú ọmọ gómìnà mo fẹ́ kojú gómìnà mo kàn fẹ́ fira mi jìyà lásán ni wọ́n gbàgbé ọ̀tá mi sí olókùúta ni ṣùgbọ́n tó o bá fún mi ní ọ̀nà tí mo lè gbà tí gbogbo àgbáyé mọ̀ pé lóòótọ́ mò ń jà I go face them ìwọ náà ó mọ̀ pé màá jà á I don't dey fear anybody àbí àbá kò fún wọn ní respect ká ń bọ̀wọ̀ fún wọn pé ẹni tí ọ̀wọ̀ tọ́ sí ká fún lọ́wọ́ ọ̀wọ̀ ò tọ́ sí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá kò sí nínú wọn tọ́wọ̀ tọ́ sí o they are evil tẹ́ ẹ bá wo Èkó ẹ̀ lè kó ṣiṣẹ́ Èkó ń perform compare to tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn tó ń gbé nílùú Èkó tí wọ́n generate wọlé as IGR ẹ mọ̀ ìgbé Èkó ò ṣe kankan ìkànnì gbogbo wọn àtẹ̀kọ́ àtògùn àtọ̀yọ́ àtọ̀sùn àtẹ̀kìtì àtògbò yàwó lèkó ìkà ayé àti ọ̀run ní gbogbo wọn. gbogbo àwọn tá a sọ yìí tí wọ́n bá kóra àwọn jọ lébi tí wọ́n bá jọ fi ohùn ṣọ̀kan pé àwọn fẹ́ dá ìjọba tí wọ́n ṣe ní South West tí wọ́n jọjọ agree wà mo fi Ọlọ́run búra fún yín Nàìjíríà gan mọ̀ pé wàhálà ti dé ṣùgbọ́n torí ìwà ipá ìwà olè ìwà tèmi nìkan tara èmi nìkan ni mo mọ̀ tí wọ́n wù kò lè jẹ́ ká ṣe irú ẹ̀. ojú wọn ò fọ́ etí wọn ò dì wọ́n mọ̀ pé Yorùbá ò kì í ṣe kan pẹ̀lú Haúsá wọ́n mọ̀ pé Yorùbá ò kì í ṣe kan pẹ̀lú Ìgbò wọ́n mọ̀ pé àwọn àti Fúlàní àjọra. They knew wọ́n mọ̀ òótọ́ that Nigeria is never one nation. wọ́n mọ̀ náà bọ̀kàkà kan sòótọ́ ìtorí olè tán fẹ́ jà ìmí wọn ṣe gómìnà lọ́wọ́ ó ti negotiate tíkẹ́ẹ̀tì senate ó ti negotiate ẹ̀ sílẹ̀ ó ti negotiate tíkẹ́ẹ̀tì senate ó ti negotiate ẹ̀ sílẹ̀ pé tí bá ti kúrò ní gómìnà mo fẹ́ lọ sí senate o a tún wá lọ sí senate àrà tó tún wà tó lọ máa dáa. A civil servant ó ṣiṣẹ́ for 35 years ó sì ìjọba tó fi ṣiṣẹ́ pẹ̀lú owó ikú owó àrùn tí wọ́n ń san fáwọn òṣìṣẹ́. òṣìṣẹ́ yẹn wá rìtáyà odidi ọdún mẹ́wàá after retirement ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ àṣírí fún yín àwọn tó rìtáyà ní 2012 dáàdì mi kan wà lára wọn 2012 to date ṣé mo yẹ ọdún tó jẹ́ ọdún yìí ẹ jẹ́ ká calculate ẹ̀ 2012 13
14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25. That is 13 good years ago. Àwọn tó rìtáyà látọdún kẹtàlá sẹ́yìn 13 years ago. Ọdún yìí lẹ́nu mi iṣẹ́ rí gratuity ẹgbà. Ọdún yìí a rí nínú wọn tí gratuity ẹ̀ tí ò gbé 5 million ni 5 million after 35 years of service. Gratuity ẹ̀ ò gbé 5 million. Ìwọ tó o bá ṣiṣẹ́ 35 years tó o dẹ̀ ló fẹ́ gba 10 million naira gratuity bóyá o di PS o di permanent secretary ló lè sọ pé o fẹ́ gba 10 million naira lólé. But àwọn olóṣèlú tẹ́ ẹ lu ọdún mẹ́rin tàbí ọdún mẹ́jọ wọ́n ṣe òfin débi wípé táwọn bá kúrò ń bẹ̀ ẹ sì tún mọ̀ ó lóye tẹ́ ẹ máa san fáwọn táwọn bá ń lọ ó tún lóye tẹ́ ẹ tún máa san fáwọn táwọn bá ti lọ tó. Tí wọ́n bá ń lọ House of Rep House of Senate tí wọ́n bá parí ìjọba tán fẹ́ lọ payoff tí wọ́n ń fún wọn is over 100 million naira. Ẹ lọ find out. Wọ́n calculate eléyìí they call the payoff bí mo bá ṣe ń pè ní níbẹ̀ tó bá ti jẹun pọ̀ over 100 million House of Rep nìkan wọ́n gbé fún kó máa lọ. Ẹni tó dẹ̀ ṣiṣẹ́ 35 years tí ò ní sùn tí ò ní wo àwọn ilé tí wọ́n ìgbà tó bá wù wọ́n ni wọ́n ń lọ o. Ìní àgbẹ̀rẹ̀ lọ sí Amẹ́ríkà á jayé ọlọ́ba l'Amẹ́ríkà owó ìjọba ló tún fi lọ o. Á padà dé àtúnrin ìgbà tó bá wù ú. Compared to òṣìṣẹ́ ìjọba tó jẹ́ pé tí ò bá lọ lásán query àkúmọ̀ dúró dé. Query dúró dé o. Àwa ṣiṣẹ́ 35 years tán ẹ̀ tún ní fún ní gratuity. Pension gan kò tún rí ná. Ìyá tó jẹ́ àwa máa rà rí. Mo rí odindi director retired director tó retire tó lọ gba lápò owó gbọ́múlé láńkà bọ̀ bàbá oníbàbá ò lọ mú tó fẹ́ gbélé láńkà ó gbé yẹ́pọ̀n lòún gbélé láńkà ó gbẹ́pọ̀n lé láńkà ó lọ fi gbowó ó lọ ta sìmẹ́ǹtì ó lọ rọ̀kadà bíi mẹ́ta tó lọ fi bá ń dìlíva tó lọ fi ń ja ẹnẹlẹ́ni rọra mọ́nẹ́jà rẹ̀ director retired director level 60. Pension wọn ò san wọn kán bá máa san pension fún wọn ìsankúsan ni ìsankúsan owó tí ò ṣe é fi ṣẹ́pẹ̀ fún yàn tí ò lè ràpò rẹ̀ sí kán bá tó máa san gratuity mú ìmí ìwọ̀n rẹ̀ ẹ bá fẹ́ gba 5 million wọ́n lè fún ní 300 lé tó bá dọdún tó bọ̀ kan tó fún ní 1 million ọdún tó tún ṣàánú ẹ̀ kan tó fún ní 350 wọ́n ṣàbòwò yẹn jẹ́ at the end of the day. Ẹni tí mo ló rìtáyà ní 2012 ó pọ̀ ọdún yìí mọ́ṣẹ̀ sanwó fún wọn owó tó máa gbà lọ́dún yìí bóyá ló lè pé 2 million tó wọ́n ti bá rẹ̀ kò lè rówó yẹn fi ṣe gan. Táwọn bá dẹ̀ ń lọ lé lọ́dọ̀ tí wọ́n tọ́jú olóṣèlú tó sàfù yín fọ́dún mẹ́rin péré kán bá ń lọ lé they collect 100 million plus. Owó mọ́numọ́ wọn. Wọ́n sọ ilé ìkẹ́bà lè mọ ìwà ibi tó wà lọ́wọ́ àwọn gọ́ọ̀nọ̀sì. Ìwà burúkú tó wà lọ́wọ́ wọn ẹ wo kidnapping bó ṣe rampant nílẹ̀ Yorùbá. Ṣé tí wọ́n di ní ṣé wọ́n kí igi lábọ́ etí wọn ní? Àbí wọ́n lẹ plaster mọ́ wọn lójú wọn ò ríran. They cannot do anything. Wọn ò lè make a decision. Okay, àgbéṣẹ́ wa fún Ìgbòho. Okay, àgbé fún Gani Adams. A fẹ́ look for neutral people. Kí ló dá yín dúró? Ṣé ẹ mọ̀ pé Nàìjíríà ò kìí ṣe kan tó yẹ kí Yorùbá dúró lọ́tọ̀? You cannot speak for the Yorùbás. Wọ́n Ọlọ́run ọba o. Mi ò mọ bí mo ṣe lè ṣe mi. Fẹ́ gbọ́ mọ bí mo ṣe lè ṣe ni àwọn pípé máa dì pẹ̀lú wọn. Máa burú ju Osama bin Laden. Máa mì wọ́n gidi táwọn bá mọ̀ pé èèyàn mì wọ́n. But I don't know how to do it. Mo ti há sínú Nàìjíríà. Àwọn pípé yìí wọ́n ti sáfù punishment látọwọ́ wa. Ìwọ Ọlọ́run sùúrù ẹ̀ pọ̀. Àwa ò ní sùúrù tiwa fún mi ní ìgbà. Fún mi ní agbára, fún mi lọ́gbọ́n, fún mi ṣí mi níyè.
ràn mí lọ́wọ́ kó fún mi ní sísẹ́mù tí mo lè lò mí nípa wọn máa pa wọ́n sáyé ni máa pa wọ́n sáyé kó lè mọ̀ pé káwọn kan tọ́wọ̀ nínú nǹkan tá à ń sọ yìí. Yorùbá lọ̀tá Yorùbá wò gbogbo tá à ń kojú lẹ́mìí gbogbo bí Yorùbá nation bó ṣe dàrú kò ṣẹ̀yìn àwọn gómìnà àtàwọn dáàdi wa o iṣẹ́ ọwọ́ wọn ni o àwọn náà mọ̀ọ́mọ̀ sẹ́ẹ̀tì ẹ̀ o tó fi wá da gbogbo ìbẹ̀rù o àìmọye olóṣèlú tí wọ́n mọ̀ọ́mọ̀ rán sáárín wa àìmọye àrà tí wọ́n ti dá pé kíkiri ní sáà mọ́ lẹ́sẹ̀ ẹlẹ̀ kó mọ̀ dúró torí pé kí ni owó wọn Nàìjíríà yẹn ó sì dùn mọ́ wọn wọ́n sì rìn gbà ìparí nínú wọn tó jẹ́ pé tí ìbá ṣe pé òṣèlú èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo lówó jùlọ Ọlọ́run bá gbọ́ òṣèlú ló sọ wọn dolówó irú ẹ̀ náà jáde a máa kílèmù pé òun lówó jù mí èmi tí mi ò ti tó jẹ́ pé tó gbogbo mi ni mò ń tì kiri túẹ́túẹ́ yìí tí ò sí táyà lẹ́sẹ̀ yìí ni mo rọra ń tì kiri mo dáa ju ìmí wọn lọ ṣùgbọ́n òṣèlú wọ́n bọ́ síbi owó wọn máa bú yàrá yòókù inú wọn dùn pé owó dé òní gbogbo wọn ṣe takú tí wọn ò ṣe fẹ́ ká pín o wọn ni wọn ò ṣe fẹ́ kí Yorùbá jáde kúrò nínú Nàìjíríà o wọ́n mọ̀ òótọ́ wọn ní òótọ́ wọn dẹ̀ mọ́ o etí wọn ò di ojú wọn ò fọ́ o. ṣùgbọ́n Ọlọ́run ọba là ń bẹ̀ ìwọ tó ti ní agbára láti ṣe irú ẹ̀ má fi wọ́n lẹ̀ ẹ bá wa bó wọn nígi lẹ́gbẹ̀ẹ́ ẹ gé wọn jẹ lọ́rùn ẹ kìkì bọ ojúmọ́ tó bá ṣe é kì wọn ò láàánú wa àwọn kan ò dísáàbù àánú látọ̀dọ̀ wa. Ọmọlúkà ni mo ń jẹ́ and that will be all for today. Program mi ti pẹ́ kọjá bó ṣe yẹ kó rí. Mo dúpẹ́ lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pápátá Ọmọlúkà ni mo ń jẹ́. Mo ti fi mẹ́sẹ̀jì kan sí ìbẹ̀rẹ̀ program yìí bá mi sún sí ìbẹ̀rẹ̀ owó bẹ̀ tó bá ti wò tán you can let it go. Fún àwọn tá a fẹ́ fún ní nǹkan ní December Ọlọ́run á bá mi gbé ọwọ́ yín sókè mi ìfẹ́ tún máa repeat torí táìmù tó ti lọ ni àwọn kan ti fún alápò rẹ̀ sí méjì pé ká bá wọn pín fáwọn èèyàn àwádẹ́ ń fẹ́ wọ́tọ́lọ́run bá pèsè fún kó fi ṣe àánú fáwọn èèyàn bó jẹ́ báàgì kan ló lè fi mọ́ sí fún wa bó jẹ́ báàgì méjì kì í ṣe dandan kó sẹ́ndì owó ẹ̀sìn kó lè rà á kó sẹ́ndì ẹ̀sìn wa àgbà á wà pé ní 5 kg that means báàgì kan á fi fún èèyàn bíi 5 tàbí 10 tá a bá ti ń fún wọn ní 5 kg yẹn á rọra fi 5,000 lé lórí á pín fún àwọn tó bá yẹ ká fún òun náà fi ṣe December bí ọkàn wọn ń súre fún yín ṣẹ̀dá wọn gbàdúrà fún yín ẹ̀yin náà tó á máa bá àánú pàdé níbi tẹ̀ ti ṣiṣẹ́ lókè òkun níbẹ̀ tó bá wà Nàìjíríà tó bá lè ṣe kò sí tó burú bẹ́ẹ̀ ilé ìtagbára mi náà bá gbé máa fi mọ́ but ó kéré ni mo ṣe ń bẹ̀ yín kẹ́ bá wa fi sí ẹ má ro ìwà táwọn èèyàn ń wù níbí báwọn ló ń dìbò fọlọ́ṣèlú báwọn ló ń sátẹ̀lé ẹ má ro ìyàdó mẹ́lòmíì ń pariwo òṣèlú o torí ráìsì tán fẹ́ pé ẹlòmíì á wọnú mọ́tò nítorí pé ó mọ̀ pé wọ́n á pé bọ́ọ̀sì tàbí ráìsì nínú mọ́tò á tẹ̀lé wọn lọ wọ́n wá mú ráìsì bẹ́ẹ̀ á jẹ ráìsì yẹn náà bá parí máa tún fi 2,000 lé lọ́wọ́ inú àdún àwọn òbò kò dẹ̀ ní ìrètí kankan ju 2,000 yẹn àti ráìsì tó jẹ yẹn ìyẹn ló máa fi mọ́nú ara àsánṣọ ọmọ títí dọjọ́ kejì á wá kó 2,000 fún ìyàwó ẹ̀ á ní wò gbogbo tí mo nílé ìgbà lọ́wọ́ nǹkan sí inú ènìyàwó àti jẹ tó máa ti jẹun you may not know àwa súnmọ́ àwọn ará alẹ́ àwa mọ tó ń ṣẹlẹ̀ ojú wa tó so tọ́lọ́run bá pèsè fún ẹ má jẹ́ kí ohun ẹ̀ jù láti ṣe we have them wọ́n yapa ní sọ̀rọ̀ dìsì tiwa àgbé DRA mi ìgbélé state àárín àwọn mẹ̀kúnnù bíi tèmi náà ni mò ń gbé and I have them surplus tá a lè fún àwọn arúgbó àwọn tí ò lọ́kọ àtàwọn tó tiẹ̀ lọ́kọ gan tí ò sí àtọkọ àti àwọn ohun rí kankan ṣe kan tó bá fún wọn ní rọ́bà ìrẹsì 5 láì tí ẹ sọ wọ́n máa súre fún ẹ o wọ́n máa gbàdúrà fún ẹ call my number and contribute afẹ́ kí báàgì ráìsì yẹn tó 10 ká lè ha fáwọn tó bá yẹ ká fún God bless you thank you so much bàbá ṣe fẹ́ ṣe gbogbo ẹ̀lẹ́ máa rí a máa gbé síta tẹ́ máa rí Ọmọlúkà ni mo jẹ́ ó yá
kọjáde ìbùkún ní fórílẹ̀-èdè ní orílẹ̀-èdè Yorùbá máa pín kò sí tẹ́nibọ̀dì fẹ́ ṣe lé lórí ẹ̀gbọ́n a máa pín kò sí tẹ́nikẹ́ni fẹ́ ṣe ó yá kọ tí ẹ jáde ìbùkún ní fórílẹ̀-èdè mi orílẹ̀-èdè Yorùbá.